òun ló rán wa wá o òun ló rán wa wá òun ló rán wa wá o òun ló rán wa wá. ẹ káàbọ̀ ọ̀gá mi o. Amade Global Consult òun ló rán wa wá. Amade Global Consult òun ló rán wa wá. Mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé kùtùkùtù bí èjì òwúrọ̀, mo dé pàápàá bí èjì ìyálẹ̀ ta. Amade Global Consult ló rán ni wá pè mí, ó ní àròyé Jésù olùgbàlà. Òní gangan ní sọjọ́ bí ìyá ìyálájé ti gbogbo Sango ìlú Ìbàdàn nílé lóko lódò lẹ́yìn lódì. Mrs Victoria aya tayelolu ejire máa ń gbọ́rọ̀ ẹnu ẹ̀dúnjọ bí ọ̀bọ ọmọ àti èyí ọdún ayọ̀ lẹ́sìn mọ́sẹ̀ lágbo Olódùmarè tó dáyé o lágbo Olódùmarè ọmọ onígbó ọ̀rẹ́ múlẹ̀ ti sọdún èyí ẹ̀ ṣe tẹ̀mí o ikú tó yáwó nípa yín ẹ̀ máa sàmì tàṣẹ ọmọ wọn l'Ógbómọ̀ṣọ́ Ajilete ibi agbẹ́jẹ kàágbẹ̀jì àtòmùkọ yẹn gan nílé ìjogí òru ọmọ Ajilete pọ́ndọ̀kùn aya kókó nà kí ni yín ọmọ ajímútábà lóògùn lèmi kí lọ́wọ́ ògbó mi kò gbó ọmọ afògbójà ní jagunjọ bí ọmọ alákàtà kó ẹrẹ tọ̀hún kéètàn ògbórí ẹlẹ́mọ̀sọ́bọ̀ ogun ọmọ Ajilete níwájú ẹ̀kẹ́ lóògùn Ògbómọ̀ṣọ́ ń bọ̀ ọjà òṣèbó lọ́gbọ́n ní òṣèbárè lọ́mọ Ajilete ń bọ̀ ọ̀sẹ̀ ìbàrùbá ni yín ọmọ ẹlẹ́rù yìí ẹ wá máa bọ́ nínú ẹnu Ògbómọ̀ṣọ́ ni yín Ògbómọ̀ṣọ́ ni mí báàbá bára wa ta gbogbo ẹ máa ń gbọ́rọ̀ ẹnu mi. Amade Global Consult òun ló ní kí n wá kí yín kí n sì tún kí yín o ó ní ẹ̀kú àṣeyẹ ó lò ní gangan nítọjọ́ bí ẹ̀yin oríjì ẹ̀pẹ́ láyé ó ní kẹ́ ẹ dára láwọ̀ bí oṣù káyé yín dára kó sunwọ̀n kó dùn bí oyin ayé yín ò ní dorí kodò bí ẹ̀rọ afami ìgbà yín tó ti ń dùn yìí ọlọ́mọbó oníjó kan láéláé máa ṣàmúta ó ní àjídèwé sánidẹ́kù ẹ̀ lírí o àgbóra kọ̀ sí bó sáni ti gbé báyé olóko bá pẹ́ nínú gbó a máa dàbí èwe ni ẹ máa ń gbọ́rọ̀ ẹnu mi. Ìyá àtọ̀ yìí bù sálẹ̀ mi ń kí lọ́wọ́ ìyá àná olúwa ẹ máa fi yè bọ́rọ̀ ọmọdé lọ ìyá àlímọ̀ ẹ máa ń gbọ́ dídùn orin mi. Àwọn ọmọ tẹ́ bí ó ní kú o ẹ̀yin náà sì ní bọ́sọ̀nù lọ́dọ̀ ọmọ ẹ ní bọ́sọ̀nù lọ́dọ̀ ọkọ bọ́ ẹlẹ́yinjú àánú aláàánú mẹ̀kúnnù sálẹ̀ mi ń kí lọ́wọ́ o ìyá tó kọ́mọ lẹ́kọ̀ọ́ wé ó kọ́mọ lẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ kíkọ́ ó fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run bọ́ ọmọ lágbo Olódùmarè tó dáyé àwọn ọmọ tẹ́ bí ò níyàn kú ẹ wá ní róńgbé sọnù bí ó ṣe bí ọmọ ojú yóò ní relédè yìí etí yóò ní di ẹ máa sàmísàṣẹ olóríire tí gbogbo aráyé ń pariwo ẹlẹ́yinjú àánú aláàánú mẹ̀kúnnù ni amálẹ́wà bí òyìnbó ẹ máa fi yè bọ́rọ̀ ọmọdé lọ beautiful woman sálẹ̀ mi ń kí lọ́wọ́ iṣẹ́ yóò ní dìṣẹ́ ẹ máa fi yè bọ́rọ̀ ọmọdé lọ tayelolu ejire ń kọ́ ẹ dákẹ́ ẹ bá ń ṣètọ́jú ẹni bí ẹni ẹ bá ń ṣètọ́jú èèyàn bí èèyàn òní gangan ní sọjọ́ bí ẹ̀yin kórìíjẹ́ ẹ pẹ́ láyé ẹ ti sọdún èyí ẹ ṣe tẹ̀mí o ọdọọdún ní sápórúwé ọdọọdún ní mọ̀rìwò sọ̀sọ́ ìgbà tó bá dìwò yá mọ́dún mo ní àkíra wa tìbítì ràn mo ti kí yín lọ́dún èyí náà o wọ́n lè máa bí yín léèrè pé táwa lè nìyàn tí ń baré ìjálá kí yín kó àṣeyẹ Káyọ̀dé Àjàó sálẹ̀ mi ń jẹ́ àròyé Jésù láyé mọ̀ mí sí o. Amade Global Consult ló pé happy birthday to you ma. Happy birthday.